àwọn arrest kan ti ń ṣẹlẹ̀, àwọn demolitions kan lè ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. Mo mọ Surajudeen Àdìó ìlú péjú tí wọ́n pè ní Súrì. Ẹni tó bá sì wà ń Bàdàn lónìí tó ń ṣòṣèlú, APC ni ó ṣe o, PDP ló ṣe ni o, wàá mọ Súrì náà. So ò mọ Súrì nígbà yẹn ni. Ok, báwo ló ṣe mọ̀ sí láàrin tó ní mọ Súrì? Mo mọ Súrì dáadáa. Iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀jọ́ tó ti dáyé. Mo rántí pé ní Ìgbọ́ọ̀rà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023 ìlú Ìgbọ́ọ̀rà láti bẹ̀rẹ̀. Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat. Ẹ̀yìn stage wa ni auxiliary jókòó sí, òun gbàgbà ó jókòó síbẹ̀. Àwọn boys ń lọ wọ́n bọ̀. Mo rí ọkùnrin kúkúrú kan jọ náà, òun ni gbogbo àwọn èèyàn tẹ̀lé, wọ́n pè ní the king of boys. Wọ́n wá ní ta ní pé king of boys ni, wọ́n ní Súrì nìyẹn. Èwo Súrì kí ló pẹ̀ gangan, wọ́n ní Suraju ìlú péjú, ibi tí mo ti máa Súrì nù. Mo rẹ̀ lẹ́sí pé lọ́jọ́ náà tí ẹ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí, tó bá yẹ pé lóòótọ́ ni ẹ wà nínú campaign 2023 ibi tí àwa ta nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé níbi tá a péjú pèsè sí, tí ẹ bá rántí tí ẹ bá gbàgbé, I was with microphone, èmi mo gbé microphone lọ́wọ́ tí mo sẹ́mùsì, tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage. Babaláwo ló ṣàdúrà lọ́wọ́, aṣàdúrà mùsùlùmí, a sì ti kìrìsìtẹ́nì. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ Ifá tó fi ilé àdúrà tó ń ṣe. Ẹ lè máa tí ẹ bá rí mi, tí ẹ gbọ́ ohùn mi, tí ó jẹ́ pé àwọn wá bọ́ sórí mídíà, wọ́n wá ń sọ oríṣiríṣi nípa mi. Bóyá wọ́n rí mi gbé, bóyá wọ́n rí olódì mi gbé pamọ́, bóyá fẹ́ gbé mi pamọ́, tí wọ́n wá máa create narrations oríṣiríṣi lẹ́yìn tí wọ́n bá ṣe tán. Èyí tó jòdòdò bẹ̀, òun lè mi sọ fún yín lẹ́nu. Because ẹni tí wọ́n gbé pamọ́, tí wọ́n fẹ̀sùn kàn, tí wọ́n tì mọ́lé àbí tó sá lọ, ní àkókò yẹn àwọn lè máa sọ oríṣiríṣi nǹkan. They have money, they have some state apparatus, they have when I mean state here, I'm referring to country. Ẹ̀yin yẹn wà. Wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò. Mo mọ bí lẹ́tà ti lọ pàǹtí, mo mọ ẹni tó ní wọ́n pè mí, mo dẹ̀ mọ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí n lọ kí n má dèjọ́ náà, ó ṣeé ṣe kí wọ́n má fi nílẹ̀ fún bí ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí n dé níjọ́ náà, gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi, Ọlọ́run tó lẹ́ni mi mo fi búra fún yín, irọ́ ni. Gbogbo aburú tán bá sọ nípa mi pátápátá irọ́ ni. Nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbé èèyàn lẹ̀, òṣèlú. Fídíò tẹ́ ń wò yìí, ẹ jọ̀ọ́ ẹ ṣàfarabalẹ̀ kẹ́ wò ó láti bẹ̀rẹ̀ títí dé òpin. Èmi náà ti wò ó láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ni mo ṣe rí pé nǹkan tó yẹ kí n mú wá fún wa ni. Mo yìí ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá gbọ́ fídíò yìí tán. Ẹ ṣáà bá mi share ẹ̀ kó má jẹ́ ìnìkan lẹ́ máa wò, nítorí pé nínú fídíò yìí gbẹ̀gẹ̀dẹ̀ gbiná o. Ẹ̀yin yẹn mi ní dátà tí wọ́n àbínà dátà tí wọ́n ǹdẹ̀ nífẹ̀ẹ́ lébọ̀ yín jìjìjì. Mi nífẹ̀ẹ́ kí n fún yín ní igbó dídí sán. Mi ní jẹ́ kí introduction pọ̀ ju lẹ́tà mi lọ. I'll go straight to the point. I will make sure I say it the way it is. And I believe so much in you guys that you will definitely understand my message. I am a communicator by profession. Message is useless if the receiver does not understand the message. I'll make sure my message is well passed. I've been working on my medium, the carrier of my message, and I'm very sure it's working perfectly now. That is why you see me, moving off here and coming back on here, just to make sure that the carrier of my message is perfect. I'm ready to carry the message because the message is heavy. It's not like every other messages that I've been passing before now. Oríyọmí Hamzat by name. Àwọn ìṣe wá gùn báyìí. Àbúkọ̀ gùn bẹ́ẹ̀ ni. Ẹ má rọrí. Tí bá fi máa lò bí ọ̀sẹ̀ kan àbóṣù kan bí ọ̀rùn yẹn ṣe kó kí padà. Ṣé wọn pé Adéwálé Àyùbá ó ní bọ́gà láàárọ̀ Òbésèré ó lóun jẹ bọ́gà láàárọ̀ oúnjẹ gíra lọ́sàn-án nígbà tó lọ sílùú tó lọ tó fi kọrin. Ẹ tó bẹ́ ṣe ń wọlé ẹ má bá mi share ẹ̀, bẹ́ ṣe ń wọlé ẹ má bá mi share ẹ̀ fún àǹfààní ẹni tí ó nílò information ìbẹ́yìn náà ṣe nílò ẹ̀, ṣùgbọ́n tẹ́yìn láǹfààní àti wọlé tóun láǹfààní àti wọlé ẹ má bá mi share ẹ̀. Òṣèlú àṣìkò rọrùn fún olólùfẹ́ ìlú láti darí ìlú, àṣé kìí sábà rọrùn fún ẹni tí ìlú ń fẹ́ gangan láti dé ipò tí wọ́n fẹ́ fún. Àṣé ogun ni. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi, tẹ́ sọ fún mi pé Oríyọmí má ṣòṣèlú o, má dé òṣèlú, ẹni tó sọ ní ọ̀nà tó gbà tọ́.
mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó sọ lọ́nà tí kò tún gbà tọ́ tó jẹ́ pé àgbékalẹ̀ rẹ̀ gbóná lára mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó fìfẹ́ sọ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ni má dìde òṣèlú, ẹ ṣé mo dúpẹ́. God bless you. Ọlọ́run á dúró tì yín. Mo kàn fẹ́ béèrè tó bá tàkókò pé ṣé n tẹ́ ń sọ náà ni? Tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ náà nìyí, mo dúpẹ́. Ẹ nífẹ̀ẹ́ mi gan. Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ tiyín náà. Ẹ nífẹ̀ẹ́ mi. Gbogbo nǹkan yìí ò ní bàjẹ́. Gbogbo tó ń dùn nínú nǹkan yìí kò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Nǹkan yìí tó dáa yóò máa dá sí i. Èyí tẹ́ ń bẹ lọ́run lé lórí kó dáa, Ọlọ́run á jẹ́ kó dáa. Gbogbo tó ń dùn yín nínú, Ọlọ́run ní fi bà yín nínú jẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan ni. Ẹ̀yin ẹ bá ti sọ fún mi wípé n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé orin Saheed Òṣùpá ló yẹ kẹ́ play fún mi tó sọ pé olótìtọ́ kan kì í dépò olórí, wípé ẹni tí ó jẹ́ òpùrọ́ òun ló rọrùn fún, ẹlẹ́tàn èèyàn ló rọrùn fún. Kò wá tètè yé mi, gbé mi dé bẹ́ẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí náà ó ti padà yé mi pé olótìtọ́ tó fẹ́ dépò olórí yẹn kó tó débẹ̀ wọ́n gbọ́dọ̀ pé lórúkọ òpùrọ́, wọ́n gbọ́dọ̀ pé lórúkọ ọ̀bàyéjẹ́, wọ́n gbọ́dọ̀ pé lórúkọ tí ò jẹ́ kó tó débẹ̀. Kì í ṣe pé olótìtọ́ kì í dépò olórí o, bọ̀ olótìtọ́ tó máa dépò olórí sẹ́yìn pàṣọ funfun ló wà lọ́rùn mi, aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ yẹn wọ́n á dépò sí, wọ́n á dẹrẹ̀ sí, wọ́n á da ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Tó bá wá bínú padà pé wọ́n ti da nǹkan sásọ ìjú, I don't like it, jẹ́ padà sáàyè mi, kó má gbàgbé o wípé aṣọ tí wọ́n da nǹkan sí yẹn náà ló ń wọ̀ padà lọ lé, tí wọ́n sì dá sí òde kúrò ń bẹ̀ láíláí. So ohun tó dájú ni pé tí èèyàn bá fẹ́ mú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ̀ yóò kó sínú ẹrẹ̀fọ̀, tó bá gbẹ́lẹ́dẹ̀ jáde tán ni yóò tó lọ fọ ara rẹ̀ nù. Ìbí èèyàn ò ní gbẹ́gbẹ́gbẹ́ kó tayọ ìbí rẹ̀, ibi tí wọ́n ti bí. Èèyàn ò dẹ̀ ní gọ̀gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ibi tí wọ́n ti bí ìbí rẹ̀. Ṣé kíní tí ẹ ń láti mọ̀ ni pé àwọn arrest kan ti ń ṣẹlẹ̀, àwọn demolitions kan dẹ̀ ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. Mo mọ Surajudeen Àdìó Ìlúpéjú tí wọ́n ń pè ní Súrì. Ẹni tó bá sì wà ń Bàdàn lónìí tó ń ṣòṣèlú, APC ni ó ń ṣe o, PDP ló ń ṣe ni o, wàá mọ Súrì náà. So ò mọ Súrì ńgbà yẹn ni. Ok, báwo ló ṣe mọ̀ Auxiliary tó ní mọ Súrì? Mo mọ Súrì dáadáa. Iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀ níjọ́ tó ti dáyé. Mo rántí pé ní Ìgbóọrà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023 ìlú Ìgbóọrà láti bẹ̀rẹ̀. Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat. Ẹ̀yìn stage wa ni Auxiliary jókòó sí, òun gbàgà ó jókòó síbẹ̀, àwọn boys ń lọ wọ́n bọ̀. Mo rí ọkùnrin kúkúrú kan jọ náà, òun ní gbogbo àwọn èèyàn ń tẹ̀lé, wọ́n pè ní the king of boys. Mo wá ní ta ní pé king of boys ni wọ́n ní Súrì nìyẹn. Èwo Súrì kí ló pẹ́ gangan? Wọ́n ní Suraju Ìlúpéjú, ibi tí mo ti mọ Súrì nù. Mo dẹ̀ rántí pé lọ́jọ́ náà tí ẹ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí, tó bá yẹ pé lóòótọ́ ní ẹ wà nínú campaign 2023 níbi tí àwa ta nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé níbi tá a péjú pésẹ̀ sí, tí ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé, I was with microphone, èmi ni mo gbé microphone lọ́wọ́ tí mo ń MC, tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage. Babaláwo ló ń ṣàdúrà lọ́wọ́, àṣàdúrà mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ Ifá tó ń fi ilé àdúrà tó ń ṣe. Ó ní a rí òkò tó ń wọlé sí orí stage wa, ìbọn náà bẹ̀rẹ̀ sí ní dún tí wọ́n yìnbọn síbi táwa. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ wọ́n ju máìkì lẹ̀ wọ́n kò lórí stage. Mi ì rí Saheed Òṣùpá mọ́, olórin làwọn, bóyá wọ́n ti kọrin tí wọ́n wá kọ tán. Ẹ̀mọ̀ báwa ti ń ṣètò lọ, Saheed Òṣùpá àti Táyé Currency kálukú wọn ti wà láàyè wọn, àwa ti ń ṣètò lọ. Ìgbà yẹn nìbọn dún tí gbogbo ẹ̀ ń ṣe. Mo rí àwọn ọlọ́pàá wọn pa kúrukú sí àyè kan láti dáàbò bo àwọn èèyàn ńlá tó wà ń bẹ̀. Àwọn èèyàn dẹ̀ fẹ́ máa sá lọ. Ìgbà yẹn Oríyọmí Hamzat mú microphone pé ẹ má sá lọ, ẹ dúró, kò sí wàhálà, a pé agbó padà, à ń ṣe campaign wa lọ. Ọjọ́ yẹn mo mọ Suraju Ìlúpéjú. So tí mo bá wá jáde pé mi ò mọ̀, mo parọ́ ni. Ṣùgbọ́n o, àti rọ́wọ́ yín o, ẹ̀yin èèyàn wa nípìnlẹ̀ Ọ̀yọ́, intimidation is out now. Èmi kọ́ ni mo ní Àgídìgbò, ẹ̀rọ ọ̀fà Àgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò, ṣe bí ẹni gbé kéèsì wá, wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí,
omi ni èmi máa mu. Kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ bẹ́ẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi máa ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀, kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o. Oògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ lágídígbò ẹ wá dálẹ̀. Ara àwọn èèyàn yín tẹ̀ ẹran wá lánàá. Àwọn tí tún bọ̀ lọ́nà à ń retí wọn. Ẹ múra kẹ́ wá ti àgídígbò bá, ẹ mọ̀ ti pa gan, ẹ wá wó àgídígbò gẹ́gẹ́ bí àdéhùn yín. Ẹ wá wò, ẹ gbé katapila wá, ẹ wá wò. Gbogbo yín ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹ dá aṣọ yẹ́lò ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn. Ẹ gbé ìbọn lé wọn lọ́wọ́, ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀. Ẹ wò, ẹ wá wò àgídígbò. Èmi kọ́ ni mo ní àgídígbò. Àwọn ìyá onírú aláta tí wọ́n dáwọ́ àgídígbò wọ́n ń retí kẹ́ wá wò. Ẹ lè wo Oríyọmí, ẹ lè wo Oríyọmí, ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pé ìgbà tí mo bẹ̀rẹ̀ mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajàmbí ó gbéjẹ̀kọ́ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá, òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò, òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí kò ní bẹ̀rù Ọlọ́run, òṣèlú tó gbàgbé pé there is life after office, òṣèlú tó rò wípé ayé a máa tọrọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wo inú ọ̀lẹ aṣíwájú ni mí, ṣùgbọ́n mo ṣe lẹ tó mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́ ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín ra aṣọ yẹ́lò ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ máa wọ̀ padà. Ẹ̀yin tẹ́ fowó yín ra aṣọ yẹ́lò tó jẹ́ original yẹ́lò tiwa ẹ má wọ̀ mọ́ tákòókò táfi ní ẹ máa wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ jáde nínú ẹgbẹ́ accord tẹ́ jẹ́ candidate gangan yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíjò ní tí wọ́n rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ candidate tẹ́ ti di candidate nínú ẹgbẹ́ accord, ẹ dákun ẹ ṣe sùúrù báyìí. Èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀, àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mu wálé mọ́ o. Ẹnu bá jẹ́ ẹlẹ́ran, ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mu wálé mọ́. Wọ́n ń bọ̀ wá bá o, wọ́n ń bọ̀ lé yín o. Bíléèdì tẹ̀fínrè kan náà ẹ mọ́ fi inú lé mọ́. Ó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn. Community tẹ́ ẹ bá ń gbé ẹ lọ bá chairman community yìí, landlord and landladies association, ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o, mo ti kó bá yín o, ṣùgbọ́n ẹ foríjì mi o. Kí kálukú tó sùn lálẹ́ ẹja máa wá agbègbè wa o. Kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o. Wọ́n lè pààyàn wọ́n gbókù ẹ̀ wá o. Wọ́n lè lọ dáràn wọ́n wọṣọ yẹ́lò lọ o, kán korúkọ Oríyọmí sí lẹ́yìn o. Àwọn arábí ti ṣe tán o. Wọ́n lanu wọ́n la máa kọ́ nǹkan tuntun. Mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bá wa. Kò sí nǹkan tuntun, kò sí nǹkan tuntun. Ọmọ iye ọdún tí mo fi kàròyìn nílé iṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà, kí n tó máa lọ tàwọn aládàáni kọ́lọ́hún tó ṣe tèmi náà fún mi. Kò sí nǹkan tuntun. Ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá. Ìyìn sọ pé ìjọba àpapọ̀ ìyìn sọ bí tí ń dà wá láàmú o, ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀. Ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà. I won't mention name, but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ́ra rẹ̀. So nínú ẹgbẹ́ òṣèlú, olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó lóun darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀ kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun. Ìbò wèrè wọn máa kà, ìbò dìndìnrín tí ọmọ ifọ̀ àpò àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà, ìbò dìndìnrín ení, ìbò pòfẹ́sọ̀ kejì. Bí pòfẹ́sọ̀ bá tún di síbi tí kò ṣe tó wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù, tí dìndìnrín bá tẹ̀ sínú hù wọ́n tún kà. Kò sí òfin tó ní pé kí n lé anybody tó bá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú accord tó bá nígbàgbọ́ ní tó ń tà ń ṣe. Látijọ́ tí accord ti ń lọ káàkiri látòrí Ọ̀yọ́ ń pé ọtí dórí accord, ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan pẹ́ rí. Ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan pẹ́ rí. Bí èèyàn ń bá wa jà á máa bá ti àlọ́nu, bí èèyàn bú wa á máa bá ti wa lọ́nu. Ẹ tún ṣe lórí state event, ẹ tún bú wa ń bẹ̀ ṣádáàmù. Nítorí jẹ́ kí n wá sóde lónìí. Ó ṣeé ṣe, ẹ bá mi kọ́ta ní dáadáa, ẹ lè bá mi ṣe àyè. Ó ṣeé ṣe Ọlọ́run sì lè má jẹ́ ó ṣeé ṣe fún wọn torí pé agbára Ọlọ́run nìkan
ó làwá dì mọ́ ó bá wọ Ọlọ́run pẹ̀lú àdúrà yẹn aráàlú ó lè má ṣe é ṣe fún wọn ṣùgbọ́n bọ́lọ́run àṣeyọ́wù tó bá tún fẹ́ ẹ̀sìn tákúrápá ó sì òkúkú tí ó kún kékeré tó lè fẹ́ ṣàlékún ìyà fún wọn ẹ̀yin èèyàn wa tí Ọlọ́run bá wá fi ṣàdánwò tó fàdánwò kún àdánwò fún wọn tó fi gbà wọ́n láàyè tán fẹ́ ṣe tí tán fẹ́ ṣe ẹ lè má tí ẹ bá rí mi tí ẹ gbọ́ ohùn mi tí ó jẹ́ pé àwọn wá bọ́ sórí mídíà wọ́n wá ń sọ oríṣiríṣi nípa mi bóyá wọ́n rí mi gbé bóyá wọ́n rí olódì mi gbé pamọ́ bó ṣe fẹ́ gbé mi pamọ́ tí wọ́n wá máa create narrations oríṣiríṣi lẹ́yìn tí wọ́n bá ṣe tán èyí tó jòdòdó bẹ̀ òun lèmi sọ fún yín lẹ́yìn because ẹni tí wọ́n gbé pamọ́ tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n tì mọ́lé àbí tó sá lọ ní àkókò yẹn àwọn lè máa sọ oríṣiríṣi nǹkan they have money they have some state apparatus they have when I mean state here I'm referring to country when I mean state here I'm referring to country don't misquote me if you are trying to pick that words come back and listen when I mean state I mean country so I'm not talking about Benin state I'm not referring to Oyo state when I mean state here I'm referring to country because tó wà lọ́wọ́ local government country lóní nítorí àlọ́ state government country lóní nítorí àlọ́ federal government country lóní so the apparatus that belongs to all of us tó bá wà ní kàwọ́ àwọn kan tí wọ́n sì fẹ́ jẹ gàba tí wọ́n fẹ́ fi hàn pé àwọn làwọn wà ń bẹ̀ wọ́n lè lò ó lákòókò yìí tí Ọlọ́run bá ní kán rí lò tó fi kún àdánwò wọn bóyá wọ́n gbé wa ń lẹ̀ ni o àbí àyọjú síta àbá wà ń bì kan àkọ́kọ́ tí kẹ́kọ́ nílẹ̀ mi ni pé Oríyọmí Hamzat I will never say no to what I have said yes to mi ní ever sọ fún yín pé mi ò contest mi Oríyọmí Hamzat tí wọ́n bá pa mí pẹlẹbẹ mo sì ń contest ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mí mi ò sì ní tọwọ́ èèyàn kan bọ́ tó bá yá Ọlọ́run tó dá ẹ̀mí mi tó fẹ́ kí n wúlò fáyé tí mo bá ti wúlò fún ayé tí mo bá ti jẹ́ iṣẹ́ tó rán mi tán òun fúnra ẹ̀ ni ó mú mi sọ́dọ̀ torí wọ́kọ́ ló dá mi àpàdé nínú ayé ni èmi ò lè pa ẹ́ ìwọ náà ò lè pa mí ṣùgbọ́n tó bá pẹ́ gbàgbọ́ tí wọ́n ní ni pé ìwọ ó pa èmi nítorí tí ó tán Ọlọ́run tí ò ní tán yóò jẹ́ kó mọ̀ pé ò lágbára láti gbẹ̀mí mi torí wọ́kọ́ ló fún mi gbogbo eléyìí tá à ń sọ yìí à ń fira wa lọ́lọ́run lọ́wọ́ mú dẹ́ fún yín ní assurance tí mo bá ní kẹ́ tọ́jú aṣọ yẹ́lò yín kó lè padà mọ́ kó lè tuntun lọ́jọ́ tẹ́ ẹ wọ̀ ni kó lè bá a tuntun lọ́jọ́ tẹ́ ẹ máa wọ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ ní padà wọ̀ tí mo bá ti pè é pé ó yá ẹ mú yẹ́lò jáde ẹ mú jáde ó lè dàárọ̀ lákì ní ó yẹ ẹ mú yẹ́lò jáde ẹ mú jáde ṣùgbọ́n lónìí bí mo ṣe sọ yìí ẹ tọ́jú ẹ̀ nítorí pé gbogbo ibi tí wọ́n bá ti rí tí wọ́n bá ti fẹ́ establish ìwà ọ̀daràn aṣọ yẹ́lò ni wọ́n mọ̀ sọ pé àwọn rí gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ ṣiṣẹ́ ọ̀daràn kódà wọ́n lè tẹ̀ mí wọ́n ti tẹ̀ tán báyìí wọn àti ìlú ni wọ́n kọ Ọ̀yọ́ ń pè ọ̀sẹ́ yìí míì wọ́n kọ Oríyọmí for governor wọ́n wà lọ fi dáràn so ẹ̀yin èèyàn mi for now ẹ tọ́jú aṣọ yẹ́lò yín gbogbo aṣọ wa ẹ tọ́jú ẹ̀ for now àwa fẹ́ ṣe dáadáa àwọn fẹ́ jagun àwa fẹ́ kó wá káràlú jáde kan ṣe tó tọ́ àwọn fẹ́ jagun àwa ò ṣetán láti jagun bó kí ló fa wàhálà gan ṣé Oríyọmí is inconsequential Oríyọmí ò lè dìbò wọlé Oríyọmí is a noise maker Oríyọmí ò jẹ́ nǹkan kan náà kí ló tẹ̀ fi wá sílẹ̀ kí ló tẹ̀ pé gbogbo satellite yín òwà wálé sẹ̀tẹ̀ sí ẹ lè sùn lọ́sàn ẹ lè sùn lóru nítorí Oríyọmí let the poor breathe àwa ni poor tó ń sọ yẹn náà àwa ọmọ aláìlẹ́ nìkan àwa tẹ́ ẹ̀ mọ́ lé wa tẹ́ ẹ̀ mọ́ náà wa tẹ́ ẹ̀ mọ́ ìyàwó tẹ́ ẹ̀ mọ́ ọmọ tẹ́ ẹ̀ tó sọ pé ọmọ àlè ni wa àwa ní abẹ́ẹ̀kẹ́tẹ̀ àwa tá a jọ nípínlẹ̀ Ọ̀yọ́ ni àwa tán bí bàbá wa nípínlẹ̀ Ọ̀yọ́ tán bí ìyá wa nípínlẹ̀ Ọ̀yọ́ àwa tá a mọ̀ tá a jọ mọ́ra wa àwa ní àwa tá a gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a ìsọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa ní àwa tá a ń ṣòwò nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ pé gbogbo tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe ó kàn wá àwa ní àwa tí a bímọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa ní àwa tá a dá iléeṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àwa ní àwa tí wọn ò bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ti lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa ní náà kí ló dé kí ló ṣẹlẹ̀ let the poor breathe ṣẹ́ra wa àti ẹ̀jà àti ẹ̀rẹ́dì láti jà rárá ó lè dọ̀la kán ní mo ràbọ́n fún yàn tó lè dọ̀la ẹ máa kọ́ lẹ̀ kán ní Oríyọmí ràbọ́n fáwọn kan o Oríyọmí lọ́ ràbọ́n fún wọn o ìlówó aṣọ tẹ́ wọ̀ tó yẹ kí n á fún yín lọ́fẹ̀ẹ́ ilẹ̀ rà fúnra yín níbo ní ti lówó ràbọ́n ìmọ̀ bí ẹ ti ń ta ìmọ̀ àwọn tó mọ̀ rà so kẹ́ ẹ tó bà dúkìá mi jẹ́ evidence yìí ẹ jí ó pé dáadáa ẹ lọ ilé ẹjọ́ ni ẹ mọ̀kàn àti rí ọwọ́ yín yes àti rọ́wọ́ yín àti rí ìwé tẹ́ ẹ kọ àti rí gbogbo ẹ̀ àti mọ̀ tẹ́lẹ̀ ẹ̀ dẹ̀ ti ń carry it out fine but let me tell you ìjẹ́ tá a jẹ wa sùn tá a bá jẹ létí kù bẹ́ẹ̀ kankan ní kan ní lẹ́nu bẹ́ẹ̀ ni mo lè kéré mo lè má jẹ nǹkan kan mo lè má ní nǹkan kan ẹ lè mọ̀ mí tán pé ìlówó lọ́wọ́ ṣùgbọ́n ẹ mọ̀ connection tí ń bẹ láàrin mi àtọlọ́run ẹ mètò tọ́lọ́run ní fún mi ẹ sì mètò tọ́lọ́run ní fún mi lára ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ti jáde o eégún tó bá ti jáde kúrò láìwo mo ń contest o I am not desperate but I am determined let the people of Oyo State joy by their votes
Let the people of Oyo State judge by their votes. Forget about my personality. Forget about I don't have money. Forget about I don't have connections. All this cannot make someone a governor of a state. The only thing tó lè sọ ẹni gómìnà ìpínlẹ̀ òun náà ni pé tọ́lọ́run bá sọ dà òun náà ni ó pàṣẹ fún àwọn tí ó dìbò tí wọ́n fi dìbò yẹn ẹni náà bí Ọlọ́run kò bá kọ́ ilé náà àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n kàn ń ṣe lásán ni. You came with Gumi's matter, you are later exposed. You came with Sheria's matter, you are later exposed. Whatever you are bringing against Oriyomi Hamzat, Almighty God will expose you, and I will remain vindicated. Because I will never in my life once again do anything in contrary to the will of God. I am not desperate. I will never be, but I am determined. I've already answered the call of my people. I've answered the clarion call. So nothing will stop me. Nothing will stop me. You cannot intimidate me. Yes, all this you are doing, never say die. Gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sáré sọ́tún sósì láti gbẹ̀mí mi. Àwọn tẹ́ ẹran kan wá gbẹ̀mí mi. Mo ti gbọ́ àti mọ̀ bí wọ́n ṣe rìn. Àwọn tẹ́ ẹran kan wá gbẹ̀mí mi. Tẹ́ bá gbẹ̀mí mi tán, tẹ́ ṣèjọba tẹ́ fẹ́ ṣe. Ṣé ẹ kù síbẹ̀? Babangida lọ́dún 8. Ó wà láyé lẹ́yìn náà. Ó sì wà láyé lẹ́yìn tó kúrò níjọba. Ààrẹ Ọbásanjọ́ lẹ́yìn tó kúrò níjọba, ó sì wà láyé àrí náà. Ọmọ olórí Ọ̀yọ́ gómìnà Ọ̀yọ́ state. A sì rí wọn kan tó jáde láyé. Gbogbo wọn, do you forget there is life after office? Àbí ẹ̀yin ò fẹ́ lo life after office ni? Ẹ ti ń láyé bọ̀ kẹ́ tó débẹ̀, ẹ kún bẹ́ẹ̀ lọ́jọ́ kan náà ni. I am not ready to fight anybody. Wallahi, I am not ready to fight anybody, but I will not fold my hands. Kẹ́ ẹ fi pa mí, kẹ́ ẹ fi bà yé àwọn tó ń tẹ̀lé mi jẹ́. Ìwọ tó bá jẹ́ accord candidate, tó bá torí eléyìí sá padà, ọ̀tá lọ síwájú ni ẹ. Ìwọ tó bá jẹ́ accord follower, tó bá torí eléyìí sá padà, ọ̀bàyéjẹ́ ni ọ̀yẹ́ sára wa tẹ́lẹ̀, ọ̀tá lọ síwájú ni ẹ. Gbogbo schools tí wọ́n bá ti ní ẹ má ṣe meeting bí wọ́n ṣe ń jò ní ẹ bọ́ bòmí kẹ́ lọ ṣe meeting bẹ́ẹ̀. I keep wondering nígbà tá a fẹ́ ṣe declaration a gbọ́ pé a rí yín tẹ́ sọ pé ẹgbẹ́ yín o ẹgbẹ́ òṣèlú PDP ní yín o ẹnìkankan ò gbọ́dọ̀ gbé mọ́tò fún àkọ́ọ̀dù o kódà ẹ tún nà ká àlébù ẹ sọ̀rọ̀ sí mi direct pé ẹgbẹ́ àkọ́ọ̀dù ẹ gbọ́dọ̀ débẹ̀ o kí lẹ kó mọ́tò yín wá ṣe ń jọ́ta ṣe primary accord kí lẹ kó mọ́tò yín wá ṣe mọ́tò gbogbo rẹ̀ tẹ́ ẹ̀ dáhùn ẹlẹ́gbẹ́ ìgbó débẹ̀ kí lẹ kó mọ́tò yín lọ sí bẹ̀. Àìdákẹ́kù àìwòsàn dánù. I may not have this opportunity to come out and for the outburst of this nature again. But I have to tell the whole world that irọ́ ti kúnlẹ̀ wọ́n ti ń gbé rọ́bọ̀. Tẹ́nìkan bá sọ pé òun ra lẹ̀ lọ́wọ́ Oríyọmí òun ò tí ì rí lẹ̀ náà gbà ẹ sọ fún un tí ò bá ti rí lẹ̀ gbà kó ká san owó ilẹ̀ rẹ̀ fún padà. Ẹni tó bá rí lẹ̀ gbà tá a bá ti fún nílẹ̀ kó lọ lo lẹ̀ ta fún un. Ẹni tí ò bá rí lẹ̀ gbà ká sanwó rẹ̀ fún padà èmi èsì talẹ̀ nígbà àwọn gbà yín náà ni mo rò pé bó láti ṣe tá fi stop gbígbà yìí èmi kọ́ ni mo talẹ̀ fún yín èmi kọ́ ni mo mọ̀ ìgbà tẹ́lá lẹ̀ bọ̀ èmi ní mo ṣe kéèsì lẹ̀ lọ́sàn-án lóru tó yọ̀ mọ́ fọ́ mi nígbà tó pọ̀jù náà mo ní ẹ jẹ́ kí n bá yín wálẹ̀ kan kẹ́ ẹ rà kẹ́ mọ̀ táwọn ò mọ̀ ń pa ẹ̀ wọ́n sì gbá wa náà ni wọ́n sì bọ̀ orí ilẹ̀ tá a ti rà láti fún yín wọ́n sì clear rẹ̀ wọ́n wo gbogbo pílà wa and we are not ready to fight la ṣe ń wá bò mí fẹ́yìn tó bá kàn kẹ́ ẹ gbalẹ̀ yín so the only thing anybody lè jáde sọ́n pa Oríyọmí Hamzat kò jù bẹ́ẹ̀ lọ pé ilẹ̀ wa gbogbo yín láti ti bá sọ̀rọ̀ ta fún níbi tìbò míì pé ìgbàyàn rí ìyìn ṣolówó ìyìn èso lòsì ìwọ̀n tí mo ní ó tó mi ìyìn sì gbé I have never lived large in my life ìwọ̀n bí mo ṣe mọ náà ni mo ṣe ń gbé so tẹ́nìkan bá wá dé lónìí tó lè ní ràbọ́n fún yàn ń bí léèrè wípé ẹni tó ní mo ràbọ́n fún yìí tó ní mo mú mẹ́dọ̀ yìí àwọn tàná ṣé wọ́n gbé wọ pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ ká mú fọ́tò jáde màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọ́n pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbọ̀n rí lọ́dọ̀ ẹ̀ rí àbí ní mélòó wọn wó mọ́ àwọn tó tẹ̀lé olórí gbà náà asámi ẹni tó wà ní prison gbà yẹn tó pé ká lè lò wọn láti lọ mú wọn jáde àdẹ̀mú wọn jáde àlò wọn tàn sí dáhùn padà bẹ́ẹ̀ àmọ́ náà and this man you are talking about tó bá darapọ̀ mórí yọmí sìn ó tó oṣù mélòó tó darapọ̀ mórí yọmí oṣù mélòó ló fi wà pẹ̀lú yín tá a fi dìbò tá a fi wọlé báwo máa ti nílò Mọ́súrì nígbà tí èsì kórìí mi gbálẹ̀ èmi èsè afọ́fúngbẹ̀mù èmi èsè akọ̀dà yẹn mo Mọ́súrì dáadáa mo mọ̀ dáadáa ṣùgbọ́n gbogbo àyẹn àìjọ sọ̀rọ̀ ojú ẹ̀ máa le ẹnu sẹ́ láti mọ́ pàdé èmi wà lẹ́nu sẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ pé ẹ̀ tí ẹ̀ dìbò fún ní lọ́dà jùláyé o òun náà wà lẹ́nu sẹ́ yóò mọ̀ pàrí pé kán máa attack wa bá a ti ń sọ̀rọ̀ bàbá sì jáde tán attack wa àwọn náà wọ́n wà ń bẹ́ bọ́lọ̀ ní ọ̀pá wáyìí àwáyé ọlọ́ni ọ̀pá wá ń gàngàn náà ọlọ́ni ọ̀pá wá ń gàngàn ó tó yé wa nìyà ọlọ́ni ọ̀pá mi láwọn àyè kan tó yẹ mókè o nígbà náà so kí ni wá dé tí mo sọ pé mi ò Mọ́súrì àwọn tí mo mọ̀ gan pọ̀ nígbà náà torí pé òun ni mò ń rí sìn ni mo sì sọ pé mo mọ̀ so kí ni wá dé tẹ́wàá wá gidigbo tẹ́lẹ̀ mọ̀ sàyàn lágidigbo nítorí pé ọ̀rẹ́ dọ̀tá lónìí kí ni wá dé tẹ́mọ̀ dààmú tèmi pé mo ṣe jáde sẹ́sẹ̀ ni àbájọ ládéhùn pé èmi ò ní jáde láíláí
àbájọ ládéhùn tẹ́ ti prime life ní pé kò gbọdọ̀ jù báyìí lọ. Ẹ̀yin èèyàn wa, wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò, mo mọ bí lẹ́tà àti lọ pàǹtí, mo mọ ẹni tó ní wọ́n pè mí, mo dẹ̀ mọ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí n lọ kí n mọ̀ dèjọ́ náà, ó ṣeé ṣe kán má fi nílẹ̀ fún bí ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí n dé níjọ́ náà, gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi, Ọlọ́run tó lẹ́mìí mi mo fi búra fún yín, irọ́ ni. Gbogbo aburú tán bá sọ nípa mi pátápátá, irọ́ ni. Nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbéyàn lẹ̀, bíi ká fi ẹ̀sùn intimidation kan yàn, ká fi ẹ̀sùn èwo tún ni náà, ká fi bí ẹ̀sùn ká fi ẹ̀sùn threat kan yàn, ká wá lọ lé ẹ̀ ká la rí nǹkan, nígbà tó ń fúnra rẹ̀ ò lè attest pé lóòótọ́ la rí nǹkan, kó wá padà di pé táà nínú pépà ní blackmail, táà nínú pépà ní what do I call it, robbery, ní táà nínú pépà, táà nínú social media ní robbery, ní táà nínú kidnapping, tí ó dẹ̀ sẹ́ni tí ó question irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nobody to question it, nobody to come out and question such accusation. Who will come out? Everybody. Ẹ̀rù bà everybody. Ẹ̀rù bà everybody. You are celebrating destruction. Ẹ̀rù bà everybody. And enter àfẹ̀sùn kan ò lè jáde mọ́, kò lè bọ́ ta mọ́ enter àfẹ̀sùn kan láti pé káyọ̀ tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀. Ajátàbà pa bọ̀gún, orúkọ burúkú lákọ̀ọ́kọ́ sọ. Àwọn tí wọ́n wà láti mọ̀lẹ́ gan, ṣé wọ́n lè sọ nǹkan kan? Ṣé ní orílẹ̀-èdè tó ní ìlọsíwájú, ṣé ìfìyàjẹni nípa ìní ẹni afurasí fi máa jẹ́wọ́ ni? Báwo ni irú àwọn tí wọ́n ti mọ̀lé tí ayé ọ̀gbọ́ sáìdì wọn láì gbé lọ sílé ẹjọ́ tí ò dẹ̀ sí lọ́ọ̀yà tí ó yọjú for more than 48 hours, something that does not supposed to be more than 24 hours, for more than 48 hours, tó ń lọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà, nobody, they were not taken to court, nobody said anything. Táàdé lọ wọlé wọn tẹ́ni ẹ̀dẹ̀ wà bí kan nísìn tí ò lè sọ̀rọ̀, ṣé báwo lára àlùsí fẹ́ gbọ́ sáìdì ẹ̀ bóyá ó jàre àbọ̀jẹ̀bi? The letter you sent to me, I saw conspiracy. I keep wondering that when do I started conspire with anybody for anything? And I know where your conspiracy is going. I'm saying this to the whole world. ETA Bari Oriyomi, tí mo bá lọ dá wọn lóhùn. I'm a law-abiding citizen. Police has never called me. They have never invited me, and I will not show up. No, if anybody tell you that, it's a lie. I am not around now. If you see the background of where I am not in Ibadan. Neither I'm very close to Nigeria, but I'm outside the country. I may come back today. I may come back tomorrow. Tí mo bá dé, I will show up. Tí n bá ti dé, tọ́jọ́ yẹn fi pé màá padà wá show up lọ́jọ́ tọ́jọ́ yẹn bá pé I am coming. But when I get to you, fear God, be just. Fear God and be just. Think of yesterday that you are not in this position, and think of tomorrow that you will leave that position. Gbogbo orí kan náà máa ń yàn jẹ o. Gbogbo orí kan náà máa ń fìyà jẹ o. When I get to you, I may not have the power. But I'm saying this before I even visit your office. When I get to your office, do it right. Don't try to put me somewhere and you will be giving the whole world another narrations that will not have the opportunity of coming out and say my side of the story. This is injustice. It is injustice whereby we keep somebody allegedly, the suspect. You keep a suspect without taking him to court, and you started destroying his or her property. You started you started creating stories about the person. You started addressing press about the person. Say, it is not fear. Fear God. Fear God. We are coming with fear of Almighty God. We are not coming for any religion. We are not coming for any tribe. We are not coming for any particular personality. We are coming with the fear of God. We are coming with the fear of God. We are not desperate. If people vote for us, we will get there. We will govern the state and we will do well. That has been in our mind from the beginning of this movement. This is movement. It's beyond political party. We saw your handwriting on the wall during the primary. God is bigger than everybody. He put every one of us where we are today, and He has planned of where He's taking us to. Forget about the power you have. God is most powerful, omnipotent. He's the most powerful. He has the power. He can use it anyhow. You remember how He killed Abacha? Heaven does not fall. Ẹni tí Abacha ti forúkọ ẹ̀ sí list pé òun pa lọ́jọ́ tó yẹ kó pa Abacha kú, ẹni ló padà jẹ́ ààrẹ orílẹ̀-èdè, head of state nígbà tí Abacha kú tán. Ẹ má máa gbàgbé Ọlọ́run. You are getting carried away too much. Forget. Gbogbo tó bá wù ní ẹ ṣe lónìí, ìwà tó bá wù ní ẹ wù, aṣọ tó wọ̀ yín ẹ wò, ẹ bá yín ẹ̀jẹ̀ bó ṣe wù yín. Ẹ̀sẹ̀ tó nílé ẹ̀dẹ̀ tí ò ní mọ́, you have the power. Ẹ̀sẹ̀ olówó dolo sí, you have the power. Ẹ bá àwọn èèyàn lórúkọ jẹ́, ẹ̀sẹ̀ tó wù yín, ẹ̀rù ọba mi. Ẹ̀rù ọba mi. Ó yẹ kẹ́ rántí mi lánàá, kẹ́ mọ irú èèyàn tó rí yọmí jẹ́. Ẹ̀yin náà gbé ti yín dénú, you are welcome. Bọ̀pẹ́ ilẹ̀ lèmi padà, no. Ẹ wo, gbogbo aráàlú kan dìbò fún mi.
I don't care. Gbogbo wọn kan máa dìbò fún mi, I don't care. I have nothing to lose. Ìtàn ti sọ pé mo jáde báyìí mo dá wọn lóhùn. Ìtàn ti sọ ó ti wà kíkọ́ lẹ̀ báyìí pé wọ́n pe Oríyọmí down. Tẹ́ ẹ bá dìbò fún Oríyọmí tó wọlé tó ṣe dáadáa, ìtàn ti wà ń bẹ̀. Tí ẹ bá kọ̀ tẹ́ ẹ dìbò fún Oríyọmí tó padà wọlé, ìtàn ti wà ń bẹ̀, ọmọ rẹ̀ ó bá lọ́la. Ẹnu mi gbọ́rọ̀ láti máa sọ̀rọ̀ bó bá ṣe wulẹ̀ kórí, because when you called me, I answer you. When you asked me to come and serve you, I presented myself before you and I humbled myself before you that I am here, I'm ready to serve you. So do not try, see. Anyway, ẹ má wo aṣọ yellow kiri mọ́ for now. Ẹ tọ́jú ẹ̀. Ẹ̀yin tí wọ́n bá mọ̀ máa accord ní gbogbo community yìí, ẹ report ara yín fún community yẹn. Kó tó di pé wọ́n wá gbé nǹkan sí community yẹn. Kó tó di pé wọ́n pààyàn, wọ́n wá gbókù ẹ̀ síbẹ̀. Èyí lè sọ pé mi fẹ́ mọ nǹkan tuntun. I will learn new thing. What is the new thing that you want? Old politics no sin play. That bitterness no sin play. Òṣèlú burúkú tí ò ní gbé yín débi kan ló play. Òṣèlú burúkú, òṣèlú asọ́nìdèrò ẹ̀yìn. Ó no play. Ló sọ pé I will learn new thing. Ṣé ayé àwọn Awólọ́wọ̀, ayé àwọn Akíntọ́lá, wọ́n mọ̀ pààyàn kan mọ̀ gbé sẹ́nu ọ̀nà, wọ́n yọ pàtàkì àríyàn, wọ́n fi síbi kan. You are not telling me I will learn new thing. Ibẹ̀ yín kó oògùn olóró káàkiri, ẹ̀yin kó bọn káàkiri, ẹ̀fẹ́ máa kó sínú ilé àwọn èèyàn káàkiri, àbí? Tí o bá sọ orílẹ̀-èdè torí bó ṣe rí, ó yẹ kán ṣe tán print ara àbọ̀n yẹn, kán wo ọwọ́ tó kàn last, kán ṣe investigations, kán wo ta ló gbé bọ́n bẹ̀, ta ló lò. Òṣèlú burúkú lẹ̀ play, òṣèlú òṣì. I come to realize the reason why some people are even fighting me, that why do I join politics? You have a very good name. We love you. Why do you want to join them? But if you refuse to join these people, this is what they will be doing. They are the one controlling our life. Àwọn náà pàṣẹ ayé wa. Àwọn náà pàṣẹ ayé wa. So, wọ́n kàn lè jí kán mú wọn tó yí wọn lórí ìkádẹ̀ sọ pé gbogbo èèyàn mọ́jáde lé mú lónìí o. We don't have the right. Tábàtẹ̀ máa question àkọ́kọ́ wà nínú. Ìyàkọ́ ní kọ́ọ̀tù náà, tí ilẹ̀ ẹjọ́ kọ̀kọ́ ṣe. Me, I am not, see, I cannot be intimidated o. All this cannot send me back o. But you know me now. Ṣé bí you know me? Why are you doing this? You know me now. You know me now. See, Oríyọmí can just be intimidated just like that. I can never compromise. It is not in my dictionary. I can never compromise. I'm a man. Ilé ayé ìranù ni. Mo mọ èjì ni. Tí n bá rẹ́ni tó dàgbà tó gbó dé sí, ẹ̀rù máa ń bà mí ni. Tí n bá rántí àwọn ẹgbẹ́ mi tí wọ́n ti lọ, ẹ̀rù máa ń bà mí ni. Tí Ọlọ́run bá ṣe nǹkan fún mi tó bá pọ̀, tí mo ní Ọlọ́run mo dúpẹ́ ní mo ṣe, màá máa rántí ìgbà tí ó tán, màá sì máa rántí ẹni tí ò ní. Ẹ jẹ́ kí aráàlú sọ bóyá wọ́n fẹ́ mi àbá wọn fẹ́ mi. Wàláhì. Ìní nǹkan kan láti lò sí. Nílò nú yín ló jẹ́ pé aráàlú ní ra aṣọ láti campaign rẹ̀. Wọ́n tún ṣe aṣọ tán, wọ́n tún wá fẹ́ mi náà kọ́pì pé tí yín ni o ẹgbà. Wọ́n tún fún mi lówó, Ọ̀yọ́ pé ọ̀hà àpótí wọn ń ta, tí wọ́n bá download ẹ̀ tán, wọ́n gba ID card wọn, ó kéré jù owó tó lè fi bẹ́ẹ̀, ó kéré jù 1,000 ni. Mo ti rẹ́ nìkan tó fi 5 million naira bẹ́ẹ̀. Òun nìkan ó dẹ̀ fi 5 million naira bẹ́ẹ̀. Ó lóun ti ń wọ́nà tó ń gbà ríṣì mi, òun fẹ́ kí project come into reality. Torí òun mọ̀ mí dáadáa. Wọ́n á bẹ̀ lọ́hùn. Àtẹ̀mí ni o, àtẹ̀ntán gbélẹ̀ ni o, àtẹ̀ntó gbéra rẹ̀ lẹ̀ ni o, àtẹ̀ntó pretend ni o, àtẹ̀ntó mílẹ̀ ni o. Ìbò tá a fẹ́ dì ní 2027 lọ́yọ̀ state, Ọlọ́run á bẹ̀ ọ́ ni o. Wá fi agbára rẹ̀ hàn. Má jẹ́ kí ẹnìkan ṣoṣo tá a bẹ̀ lọ́hùn kó wọlé lẹ́ni tó nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn wholeheartedly, tí ó pretend, tí kì í ṣe pọ́wọ́ ẹnu rẹ̀ lásán lẹ̀ ń gbọ́, tó mean well fún òṣìṣẹ́ ìjọba, tó mean well fún pensioner, not a pretender, tí kì í ṣe pé yóò mọ ya pensioner lówó tí ó kú òun bẹ́ẹ̀ tán tí pensioner ó padà bí tí wọ́n ti ń bọ̀. That is going to make a law of the state that will that will defend the pensioner, that will prevent the pensioner, that will support the pensioner. That whether he likes it or not, the pensioner will smile every month. That person, Ọlọ́run bá gbé síbẹ̀. Ẹni tí wọ́n pé àtìyá lọ́jà ni o, àtòníṣòwò ni o, àtòníṣẹ́ ọwọ́ ni, àtàgbẹ̀ ni o, tó jẹ́ pé ó ní plan fún wọn, genuine plan. Tó jẹ́ pé orúkọ rẹ̀ ló kàn fẹ́ fi ilẹ̀ kí so lè tó fẹ́ kówó, Ọlọ́run ẹni ojú wọlé. Ìdákọ̀ mi o, Ọlọ́run ìwọ lọ mẹ́ni ẹni gbogbo àwátà contest. Ìwọ lọ dẹ́ni ẹ mọ̀. To take he's coming genuinely, he's not a pretender. He made the business. He wants to do well. Ọlọ́run gbogbo ọ̀nà bá wa prevent it. Tí wọ́n bá fi gbọ́n lé mọ́jẹ̀ wọn rí pa. Àwọn bàbá náà yàn sí mọ́jẹ̀ wọn rí pa. Tí wọ́n bá go agbára lé lórí, sọ agbára wọn dọ̀lẹ́. Irú ẹni bẹ́ẹ̀, inú ẹgbẹ́ yòówù tí ìbá ti jáde wá. Ìfẹ́ dápẹ́ ẹgbẹ́, torí àwọn ẹgbẹ́ kan náà wà tẹ́ pé wọ́n ní candidate, ṣùgbọ́n mo lè má ti tẹ̀ràn tí ó kọ wọn, kí n má wà bias. Irú ẹgbẹ́ yòówù tí ìbá ti jáde wá, Ọlọ́run bá sọ di gómìnà. Ṣùgbọ́n àwọn tí ò ní kan ṣe, àpapín ni wọ́n fẹ́ ṣe. Ọ̀tọ̀ ni tó wà nù ọ̀tọ̀ ni tí wọ́n sọ fáráàlú. Wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ìkà ni wọ́n, ọ̀bàyéjẹ́ ni wọ́n, ìmọ̀tara ẹni nìkan wọ́n bá bọ̀. Ẹni tí kódà kò jẹ́ èmi náà ni, ẹni tí ìbá jẹ́, Ọlọ́run jẹ́ wọlé. Ẹ̀yin wa, àdúrà yẹn ni mo bá wa ṣe. Gbogbo ìgbà tẹ́ bá ti ń jí tẹ́rù bá ń bá ìpè ọ̀rọ̀ òṣèlú, àdúrà yẹn ni mo bá wa ṣe. Ọ̀pìnlẹ̀ Ọ̀yọ́ yìí, pace setter ni wọ́n ń pè. Bá wa fi set pace lórílẹ̀-èdè Nàìjíríà, kíkiní yẹn ó máa dá sí. Ìfọwọ́sowọ́pọ̀ àtìlẹ́yìn tí Oríyọmí tí mo need. Mo ṣàdúrà generally o, tèmi ni mo fẹ́ sọ yo. Àtìlẹ́yìn tí mo need financially ni, lọ́dọ̀ àwọn alágbára ni, lọ́dọ̀ àwọn tọ́lọ́run ti gbágbára fún ni, lójú ayé ni àbí lójú oorun, nípínlẹ̀ Ọ̀yọ́ ni àbí national, ìjọba tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni, Ọlọ́run ó pàṣẹ fún ọ̀rọ̀ lọ́kàn ó jọ ọmọ òdodo ni, ìjọba tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó pàṣẹ fún ó jọ òdodo mọ̀ ni, gbogbo bíkíbi tí wọ́n bá wà,
tó bá jẹ́ pé àníyàn tó dáa la ní mọ̀jẹ̀ tó gbé sórí ara mi gbogbo ẹni tó bá láníyàn tó dáa lódodo Ọlọ́run darí ẹ̀mí wọn sọ́dọ̀ rẹ̀ kí wọ́n tẹ̀lé ẹ̀yìn sọ́jú bá lọ ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ tọ́jú aṣọ yẹ́lò ogun ti dé o lórí ọ̀rọ̀ àgbà àjáde o wọ́n ti sọ di nǹkan míì o ẹ tọ́jú aṣọ yẹ́lò yìí ẹ lè mọ pa akọ́ọ̀dù dáadáa ẹ sì padà sí ìpàdé ẹgbẹ́ akọ́ọ̀dù ẹ mọ̀ sí ìpàdé yín dáadáa ṣùgbọ́n ẹ jọ ẹ mọ̀ wọṣọ yẹ́lò lọ́mọ ẹ mọ̀ wọṣọ yẹ́lò lọ́mọ ẹ dẹ̀ tọ́jú aṣọ yẹ́lò yìí àdúgbò tẹ́ ń gbé gbogbo èmi ni honourable candidate ní house of rep ní senator wa ní kálukú yẹn jọ ẹ kàn sí àwọn community yín kẹ́ ẹ sọ fún wọn pé ẹ ti karabò sílùú o ibi tó ipò tẹ́ wà ní o kí wọ́n dákun o tí wọ́n bá fura sẹ́nìkan ládùúgbò tí ń rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọ́n fẹ́ ju nǹkan lẹ̀ ní àbí lẹ́gbẹ̀ẹ́ lé yín àbí community yín kí wọ́n dákun kí wọ́n bá yín pè wọ́n àwọn ilé ìtún burú ju báyé Akíntọ́lá àtàwọn lọ́wọ́ lọ́wọ́ àwọn ilé ìburú ju sọ pé sàkúkọ́ lọ́wọ́ ó ti di ogún ìdílé o ẹ̀mí èèyàn kò kàn wọ́n mọ́ o ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn tán bá ní àwọn wo ni ẹ̀yẹn sá sọ pé òjò bá ń lọ ìgbà tó rí Yọmí sọ̀rọ̀ kò dákun èèyàn kò dẹ̀ sọ pé àwọn kan ni ṣùgbọ́n àwọn tó ń tọ̀ wọ́n mara wọn ẹ̀rà sọ bẹ́ẹ̀ fún wọn ẹ̀ dákun torí Ọlọ́run lẹ́yìn yẹn ẹ bá ní nǹkan kan lé kódà bí kóńdó bá tóbi jù nínú ilé yín ẹ bá mú kúrò nílé o àdá ni ọ̀bẹ ni èmi ọ̀mẹ́ tó níbọn nínú yín o ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n bá lè rọ́mọ yín lẹ́mìí tẹ́ ẹ bá níbọn tẹ́ ẹ dẹ̀ gba láńsẹ̀nsì ẹ tọ́jú ìbọn yín nínú ilé ẹ má gbé kún bẹ́ẹ̀ láńsẹ̀nsì yín yẹn ní kẹ́ ẹ tọ́jú sọ́dọ̀ lọ́ọ̀yà yín níjọ́ ọmọ bá sì ti dé lọ́ọ̀yà yín ní kẹ́ ẹ pè ó mú láńsẹ̀nsì wá kó gbàgbọ́n yín fún yín so ẹ sì mọ iye ìbọn tó bá wà lé iye náà ni ọta tí ẹ kó lé o ọta tí ìbọn yín ọ̀bá lò wọ́n bá ń tọ́jú ẹ̀dọ́là ẹ má kó lé o gbogbo àwọn tí ó yẹ ká lọ sábà ni wọ́n ti ń sá lọ yìí o Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o ẹ má ṣe campaign yín lọ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lábẹ́nú ẹ sì fi yé gbogbo ayé pé ní tẹ́ ẹ mú Oríyọmí sí kódà Oríyọmí dáa jù bẹ́ẹ̀ lọ́nkọ̀kọ̀ gbogbo dáadáa tẹ́yìn fi máa ń ṣàdúrà fún mi yẹn èmi tún máa bẹ lọ́hùn pé kọ̀kọ́ mi lè tẹ́ pé Ọlọ́run nìkan rí gangan ó tẹ́ mi lọ́rùn kó fi dájọ́ fún mi ju gbangba tí gbogbo yín rí lọ kọ̀kọ́ mi tẹ́ pé Ọlọ́run nìkan lórí ó wù mí kó fi dájọ́ fún mi ju gbangba tí gbogbo yín rí lọ so gbangba yẹn tún kéré inú àánú tọ́lọ́run ṣe fún mi nípa àkọ́kọ́ so fún délé yìí mò ń fi gbogbo ẹnu sọ fún yín pé tí wọ́n bá ti ṣèṣe wọn tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe mídíà wọn propaganda wọn gbogbo àwọn tán sanwó fún àwọn ọ̀rẹ́ tó dọ̀tá lójijì nígbà tí nǹkan jówó lọ àwọn òrówó ná ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run ẹ dákun tán bá ti jáde pẹ̀lú propaganda yẹn Oríyọmí ṣe báyìí ni Oríyọmí ṣe tọ́ ni Oríyọmí ṣe kínní ni ẹ pè wọ́n ẹ máa rán wọn létí pé mo ti sọ ṣáájú àkókò yìí Ọlọ́run ó ṣàánú wa o Ọlọ́run ó gbàdúrà wa o lẹ́ẹ̀kan sí àwa ò sápadà o come January 2027 my senators my House of Rep candidates they are coming out to vote and they are going to win by God's grace. Senator Bola Ahmed Tinubu òun ni candidate tiwa lákọ̀ọ́dù òun náà làwọn ó dẹ̀ ṣiṣẹ́ fún ẹgbẹ́ téèyàn rí ó gbé wá Bola Ahmed Tinubu làwọn ó tẹ̀lé ilé ẹgbẹ́ àkọ́ọ̀dù fẹ́ lò àwa rẹ̀ ní party people ni wá ẹgbẹ́ àkọ́ọ̀dù Bola Ahmed Tinubu lálò á sì dìbò wá fún lẹ́yìn yẹn gbogbo senators wa gbogbo rep wa ó ti wọ̀ lákọ̀ọ́dù kò dé ní tó bá di February after 2 weeks tá a bá ṣe yẹn tán ìlẹ̀ wà dìbò Oríyọmí Hamzat gbogbo honourable state honourable pátá ẹ̀yẹ sáwọn tẹ̀sákọ̀ọ́dù ìbò tàráàlú nù kèsì torí Oríyọmí Hamzat ìyẹn la pè ní ìbò aráàlú la fẹ́ dì ní 2027 àníbọn o aládàá o àníkúndọ̀ àníkúnmáwé mú kókè o àwọn ìpáàyàn o iṣẹ́ tá a mọ̀ mímọ̀ òun náà ní kí n máa gbẹnu sí mike iná rẹ̀ sì fi ń bú mi gbogbo ẹ̀yin tẹ́ni mọ́jáde tẹ́lẹ̀ mo dúpẹ́ lọ yẹn ṣe o òṣèlú tẹ́ fi ní mọ́jáde rẹ o ẹ̀fẹ́ wọn dìbò sásọ àlámí ni o ṣùgbọ́n àrẹ́dì tó bá jẹ́ pé fún tọmọnìyàn láti ṣe dáadáa pẹ̀lú orílẹ̀-èdè wa àrẹ́dì Ọlọ́run náà ló lórúkọ yẹn ó dẹ̀ mà níyàn tá a fi wá kò ní jẹ́ kápá àwọn káwa ọ̀là mọ́ṣáláà ọ̀là kò wá ilà abilà àlè ọ̀là dín Jésù Olúwa wa àmín Oríyọmí Hamzat lórúkọ mi ẹ ṣeun. ẹ rí i pé nǹkan ìṣàgbélé ayé yìí ogun ni àwa jagun nílé ayé yìí ni gbogbo àwa tá a dìjọ wo fídíò yìí ìyẹn gbogbo àwa tá a dìjọ wo láti bẹ̀rẹ̀ dópin ni o mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ dẹ̀ kú ìnáwó dátà Ọlọ́run á máa bùkún fún yín ọwọ́ yín ò ní kàn ìsàlẹ̀ àpò ẹgbẹ́ ohun tó Oríyọmí Hamzat sọ Oríyọmí Hamzat ó ń dàrú ara rẹ̀ sílẹ̀ o gbogbo ẹ̀yin supporters gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat èmi ò kì í ṣe politician ṣùgbọ́n nǹkan tó bá ń lọ ní láti mú wá fún wa so gbogbo ẹ̀yin Ọ̀yọ́ ń pè ọ́ àkókò yìí lẹ́ni láti gbárùkù ti Oríyọmí o kó má di pé yẹlé wa bólílé jẹ́ wa bólílé mo wá dọjọ́ kú wa yẹ̀rí rárá o ẹ dúró tì í gbágbágbá kẹ́ ẹ máa fàdúrà ràn lọ́wọ́ ìkórìtà tó wà yìí ìkórìtà tó lágbára ni òun náà kábàámọ̀ torí nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ kọ̀ọ̀kan mo kíyèsí Yorùbá sọ pé òṣè ní síwájú ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ òkété ó gbàgbé ìbòsí ó dégbà látẹ ó wá káwọ́ mọ́rí àwọn ó sọ nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àwọn tó kì òun nílọ pé ọmọlúwàbí kì í ṣe òṣèlú má tẹ̀rìsì má jà fún ẹ̀tọ́ mi nìyàn ó ní òun dúpẹ́ lọ́wọ́ yín o ẹ sọ lóòótọ́ o
ẹ sọ òun dẹ̀ bá bẹ́ẹ̀ lóòótọ́. So ó ti wá wọ̀ báyìí o. Ó ti wọ̀ o. tó bí ó ṣe wá jàjàbọ́ ń bẹ lọ́wọ́ ọlọ́run elédùmarè, adẹ́dàá aṣẹ̀dá, ilé ayé, ogun, òṣèlú. Ẹ wò ó, mìmí ọdún tá ń lò láyé o, tá ń wẹ̀wò irin. tó ẹ ṣeun bẹ́ẹ̀ bá ṣe rí fídíò yìí náà sí àwọn àkíyèsí yín tẹ́ ẹ ní lórí fídíò tẹ́ ẹ wò yìí, ẹ já pàdé comment section láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.